ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò bí o, ẹsẹ̀ gbogbo ojú ọjọ́ ṣe rí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jígí alára. Orúkọ tèmi Agnes Olúwatósìn. Iye àwọn tí ẹ̀mí wọn bọ́ sọnù látàrí ìbúgbàmù mọ́ṣáláṣí ní abúlé Gadan ìjọba ìbílẹ̀ Gezawa ní ìpínlẹ̀ Kano ti di 21. Ìbẹ̀rùbojo ti wà láàrin àwọn olùgbé ìpínlẹ̀ Kano látàrí bí Emir ìpínlẹ̀ Kano tí wọ́n dá padà yan Malam Muhammadu Sanusi ìkejì ti nírètí láti darí àdúrà ìjọ Rakat méjèèjì ní òní ọjọ́ Ẹtì mọ́ṣáláṣí ààfin Emir. Àjọ tó ń rí sí hajj lórílẹ̀‐èdè Nàìjíríà ti pe àwọn ìgbìmọ̀ ìtọ́jú àwọn arìnrìn-àjò ìpínlẹ̀ náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń gbógun ti oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà láti dènà gbígbé àwọn nǹkan tí wọ́n ti fòfin dè lọ sí orílẹ̀‐èdè Saudi Arabia. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìkànnì kan tí yóò wà fún ìjábọ̀ ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára. Kò kéré sí iye àwọn 40 olùdarí tó kùnà ìdánwò ìpegedé tí yóò mú wọn yẹ fún ipò àwọn akọ̀wé títí láéláé. Lágbà ẹgbẹ́ All Progressives Congress ní ìpínlẹ̀ Kano, Alhaji Alhassan Yayasa ti pé àwọn gómìnà méjèèjì tẹ́lẹ̀ rí àti àwọn aṣáájú òṣèlú ní ìpínlẹ̀ náà yẹn Abdullahi Ganduje àti Rabiu Kwankwaso láti yanjú aáwọ̀ tó wà láàrin wọn kí wọ́n lè jẹ́ kí àwọn olùgbé ìpínlẹ̀ náà gbé ní àlàáfíà. Akọ̀wé fún ìjọba àpapọ̀ ìyẹn aṣòfin George Akume sọ lọ́jọ́bọ̀ pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí àti Boko Haram ní ọdún àkọ́kọ́ rẹ̀ lórí ipò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ ọ̀nà Ìṣẹ́yìn sí Fápọ̀tẹ̀ sí Ògbómọ̀ṣọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ Àlàó Akálá Memorial Highway ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Nasarawa ìyẹn Abdullahi Sule lọ́jọ́bọ̀ ṣe ìfilọ́lẹ̀ ojú ọ̀nà Gàràkú sí Gọ̀kú sí Dari tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní agbègbè ìjọba ìbílẹ̀ Ògùnà ti ìpínlẹ̀ náà èyí tí wọ́n kọ́ pẹ̀lú owó tó tó tírílíọ̀nù 4 náírà. Olórin gbajúmọ̀ tí ó tún jẹ́ aṣojú àṣà Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ ìyẹn arábìnrin Àràlọ́lá Ọlámúyìwá tí wọ́n mọ̀ sí Àrà ti sọ bí wọ́n ṣe kìlọ̀ fún un pé kí ó má lu ìlú gángan nítorí pé ó ṣeé ṣe kí ó má lè rí ọmọ bí àti pé nǹkan ìbílẹ̀ ni ó sì ní wípé òun ti ṣẹ́gun gbogbo àsọtẹ́lẹ̀ náà. Ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Development Bank Dókítà Akínwùmí Adésínà sọ pé ìlọsíwájú nínú gbogbo ọjà abẹ́lé ìyẹn gross domestic product gbọ́dọ̀ túmọ̀ sí ìṣẹ̀dálẹ̀ iṣẹ́ fún àwọn ọ̀dọ́ láti rí i dájú pé ìdàgbàsókè wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ìjàmbá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ṣẹlẹ̀ lójú ọ̀nà Ozumba Mbadiwe ní òwúrọ̀ ọjọ́ Ẹtì, àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìṣàkóso ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn LASTMA ti gbé àwọn ohun èlò ìṣàkóso ọkọ̀ fún ìgbà díẹ̀ jáde níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà pé kí wọ́n fojú fo ìròyìn ayédèrú tó ń tàn káàkiri orí ẹ̀rọ ayélujára pé Alhaji Aminu Bayero Emir kẹẹ̀ẹ́dógún ni yóò darí àdúrà ọjọ́ Ẹtì ní mọ́ṣáláṣí àárín gbùngbùn. Kọmíṣánná tẹ́lẹ̀rí fún ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Rivers ìyẹn olóyè Mike Ejims Ewukwe ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà nílò àwọn aṣáájú olóòótọ́ láti lè yè. Nínú ìgbìyànjú àti gbógun ti ìwà ọ̀daràn ẹ̀ka ìwakùsà, àwọn òṣìṣẹ́ ààbò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti mú àwọn afurasí 3 tí wọ́n sì ti fi òfin de ààyè ìwakùsà Lithium tí kò bófin mu náà ní Gaube, ìgbìmọ̀ agbègbè Kuje ní olú ìlú àpapọ̀ l'Àbújá. Ayọ̀ ńlá ló jẹ́ nígbà tí àjọ kan tí kìí ṣe ti ìjọba tí wọ́n mọ̀ sí Davdan Peace and Advocacy
ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àmì àlàáfíà tí ó gbajúmọ̀ jùlọ ní ilẹ̀ Áfíríkà ṣe àbẹ̀wò ọmọnìyàn sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ LIA ní Jahir Kadokochi ti ìgbìmọ̀ agbègbè ìlú Àbújá láti fi ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ta àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà lọ́rẹ. Èèyàn 10 ni wọ́n ti dóòlà ẹ̀mí wọn kúrò ní abẹ́ ilé alájà 4 kan tí ó wó lulẹ̀ ní nọ́mbà 15 Ìgá Ìdúngànràn ní agbègbè erékùṣù Èkó ní ìpínlẹ̀ Èkó. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀kọ́ ìṣàkóso àkójọ fáyẹ̀wò ojúṣe ohun èlò ẹ̀kọ́ orí ẹ̀rọ ayélujára ọ̀fẹ́ tí ó ní àfojúsùn láti pèsè àwọn ìpele ìṣàkóso àkójọ fáyẹ̀wò ìwà rere fún àwọn òṣìṣẹ́ ìjọba. Lẹ́yìn ìlépa ọdún 10, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú olórí ẹgbẹ́ agbésùnmọ̀mí kan, Kabiru Musa, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Dáwà, tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa ènìyàn 8 tí ọ̀kan lára wọn jẹ́ ọlọ́pàá obìnrin kan. Àwọn agùnbánirọ̀ àti ọ̀dọ́mọbìnrin ọmọ ọdún 17 ní agbègbè ìjọba ìbílẹ̀ Gíádà ní ìpínlẹ̀ náà. Wọ́n pa ọ̀kan lára àwọn ajínigbé tí àwọn mìíràn sì farapa látàrí bí àwọn ọlọ́pàá ṣe dóòlà ẹ̀mí agbẹjọ́rò Rukayat Mustapha, ẹni tí ń ṣe agbẹjọ́rò Sokoto tí wọ́n jí gbé lọ́sẹ̀ tó kọjá tòun takẹgbẹ́ rẹ̀ Salim Abdulsalam láti ibùgbé wọn ní agbègbè Basirujin ti Sokoto. Ìròyìn fún Ṣàjà Àyàtọ̀ ní òní jùbà ìlú lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn láti kàn ní Jígí Alára. Ẹkúṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àáyá ni ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú